Gbajúgbajà promoter tó fi ìlú London lórílẹ̀‐èdè United Kingdom ṣe ibùgbé ni tó ti ṣe promoter fún ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ olórin pàápàá àwọn olórin fújì ìyẹn arábìnrin Modúpẹ́ Òkèsànjọ ẹni tó pé èèyàn mọ̀ sí BNS Promotion ó mà ti tú àṣírí ńlá nípa gbajúgbajà olórin fújì ni Alhaji Wasiu Alabi Ọ̀dẹ́tọ́lá ẹni tó pé èèyàn mọ̀ sí Pasuma tó sì jẹ́ kó di mímọ̀ yìí pé ọkùnrin náà yàtọ̀ sí gbogbo àwọn olórin fújì ẹgbẹ́ ní Nàìjíríà o àti pé láàrin ọdún mẹ́tàdínlógún tóun ti ń bá Pasuma ṣe àṣepọ̀ tóun ti ń gbé e wá sí iye òkè òkun láti wá kọrin ó lóun kò fi bẹ́ẹ̀ ọjọ́ kan kábàámọ̀ tàbí jẹ gbèsè rí tó sì ní ìwà tí ọkùnrin náà tún ní ó yàtọ̀ pátápátá sí ìwà àwọn onífújì tó kù tàbí tàwọn olórin tó kù ẹ rántí pé wọ́n bá ń sọ àwọn gbajúmọ̀ promoter tí wọ́n láàmìlàaka ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé tó sì máa ń gbé ọ̀pọ̀ àwọn olórin lọ ṣeré ní òkè òkun pàápàá ní ìlú London òkè téńté lórúkọ arábìnrin Modúpẹ́ Òkèsànjọ ẹni tó pè yàn mọ̀ sí BNS Promotion yóò wà bẹ́ẹ̀ lóbìnrin náà lásìkò tó ń bá ìwé ìròyìn Nigerian Tribune sọ̀rọ̀ ló jẹ́ kó di mọ̀ pé ọdún 17 years rèé tóun ti ń bá Pasuma tóun ti ń bá a ṣe tóun gbé wá sí òkè òkun ó lóun wàá fi ọjọ́ kan báyìí jẹ gbèsè rí bí òun ṣe ń ṣe lórí àwọn olórin míì ó ní èrè tóbìnrin ń jẹ lábọ̀ ọjà èlò máa ń jẹ lórí Pasuma ó ní àṣírí táwọn èèyàn tó wá mọ̀ nípa Pasuma ni pé bó ṣe rẹwà tó lọ́mọ ọkùnrin tuntun níwà rẹ̀lẹ̀ tó lọ́pọ̀ èèyàn ni yóò rò pé yóò máa kó obìnrin pẹ̀lú báwọn obìnrin ṣe ń lé kiri tí ó sì tún máa mú gbó tí ó máa fa ìfàkúfà bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ṣe máa fojú àwọn olórin fújì ṣùgbọ́n lòun lè fi gbogbo ẹnu sọ pé ọdún mẹ́tàdínlógún tó ń ti mọ Pasuma ó ní kì í kóbìnrin ò bẹ́ẹ̀ ni kì í mu ọtí ó ní ìwọ ẹ̀ ó máa ń yà wọ́n lẹ́nu nítorí pé ẹni tó súnmọ́ Ọlọ́run tí kì í sì wúwàkiwà gẹ́gẹ́ bíi tàwọn olórin ẹgbẹ́ òní arábìnrin Modúpẹ́ Òkèsànjọ wá jẹ́ kó dìímọ̀ pé àgbà tí ń dé sóhun báyìí ò ṣeé ṣe kóun fi iṣẹ́ promoter lẹ̀ ó ní òun ti pé ẹni ọgọ́ta ọdún báyìí 60 years tó sì ní bóyá láàrin ọdún 5 sásìkò yìí ó ṣeé ṣe kí òun fi iṣẹ́ promoter sílẹ̀ obìnrin náà tiẹ̀ tó jẹ́ kó dìímọ̀ pé ọdún 2003 ìyẹn ọdún 21 sẹ́yìn lòún bẹ̀rẹ̀ iṣẹ́ promoter ó ní gbajúgbajà olórin fújì ní Alhaji Abbas Akande ẹni tó pè yàn mọ̀ sí Òbésèré ló sì jẹ́ kó ń bẹ̀rẹ̀ ó ní lọ́dún náà lọ́hùn níṣẹ́ ló ń gba Òbésèré lálejò ṣọ́ọ̀bù òun nílùú London wọ́n ní níṣẹ́ l'Òbésèré ní kóun sọ òun de owó olóhùn tiẹ̀ kọ́kọ́ rò pé ó ní kóun fóun ṣògùn owó ni Òbésèré ló ní gẹ́gẹ́ bí olórin tóun sì ní àwọn èrò lẹ́yìn tó wá ń bá òun ra ọjà ní ṣọ́ọ̀bù tóun bá lè ṣètò orin tó ń gbé òun wá kọrin ó láwọn èèyàn yóò wá fowó òun àti bẹ́ẹ̀ òun yóò jèrè tí òun Òbésèré náà yóò sì jèrè Modúpẹ́ Òkèsànjọ ni láti gbà náà ìlòun ti tẹ̀lé ìmọ̀ràn Òbésèré tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ promoter ètò olóyìnbó ń pè ní promotion tó sì ní láti ọdún 21 sẹ́yìn tóun ti bẹ̀rẹ̀ nípasẹ̀ ìmọ̀ràn Òbésèré yìí olóhùn kò kábàámọ̀ rí.